qadiriyya ana qadiriyyu li waqti abdul qadiri ana qadiriyyu li waqti abdul qadir ma wizo ukanna bi mu'yidin wal-yazim kelani ukanna bi mu'yidin wal-yazim kelani qalu li hada tarakta salataka قالوا لي يا هذا تركت صلاتك قالوا لي يا هذا تركت صلاتك mọ́mìnì bàbá lẹ́kọ́ kéwù náà kọlu ní gbogbo wọn panupọ̀ wọ́n sọ fún yí pé yára ẹ̀rí àfà yìí tàràkítà sọ̀lá àtàkà wọ́n ní kìí kírun. kọlu àdá mọ́mìnì ò ní síwí láyé kọlu ní yára tàràkítà sọ̀lá àtàkà. kọlu ní tàràkítà sọ̀lá àtàkà. wàláwọ́ yára mọ́ àìrẹ́ sọ ìrìnbí máa kàtà wàláwọ́ yára mọ́ àìrẹ́ sọ ìrìnbí máa kàtì. wàláwọ́ yára mọ́ àìrẹ́ sọ ìrìnbí máa kàtì. kò pé màkátà kò pé màkátì ó ti dédé lọ́wọ́. wàláwọ́ yára mọ́ àìrẹ́ sọ̀lá àtàkì máa kàtà. wàláwọ́ yára mọ́ àìrẹ́ sọ ìrìnbí máa kàtì. alábìrin mọ́ lẹ́yìn. ìtàkàgbé wa oníkàlùyà àdábì ọmọ kéwù àpèlọkọ dídì ni. àwọn àfà wọn ni ọfẹ dàlákà yìí dànù àmì ẹgbàgbé ẹ ọ̀rọ̀ àfà àgbà ẹgbàgbé ẹ ọ̀rọ̀ ń bọ̀ lórí àwọn nǹkan mẹ́ta mọ sọńpa àfà wa sí òtádùlẹ àdábì lẹ́yìn yá wa àwọn yóò sì máa yanu pé ẹ ti kú. àbá mọ́mìnì kọ́dà agbólẹ́nu alájí àgbà agbólẹ́nu bàbá ní ń bẹ nínú kàrámà àfà mi bí n bá sọ fún yín ẹ sọ fún mi pé ẹnu ẹnu nù. سلام على أصيل أصولي لبيب الله كذاك على مهتد يا كرامنا. àbábìnrin mọ́mìnì ìgbàjọ́ ló wá sọ níbi àràfà àgbà wọ́n kéwú lọ́dọ̀ àfà kan nílùú Ìlọrin táwà yìí wọ́n ní àfà náà oníṣúfí ni ó kọ rẹ̀ ní wọ́n ń jábẹ̀ lọ́kọ́ dírì ìtàkàdù wábẹ̀ bí bàbá wúyẹun yóò ṣe dédé làákàyà àwọn tó bá gbé mú bọ̀ ọlọ́lẹ́mí àwa ní ìgbà wo ni wọ́n bí sí Abdul Qadir ìgbà wo làfà àgbà ṣèkò táàdùlẹ̀ àdábì ìgbà wo ni wọ́n dé. àbá mọ́mìnì mo gbọ́ ọ̀rọ̀ kan wallahi mo gbọ́ látọ̀dọ̀ bàbá ṣèkò sọfíì láì tàn bàbá àlífà tàn mo ti gbọ́ bí ẹ bá wá wí fún yín báyìí àbá ẹlòmíọ̀ wá takò wá nígbà táyé ilẹ̀ ti lu jára wọn yìí bí ẹsẹ̀ ń parọ́ a máa kúrò ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀. Abdul Mu'mini la ilaha illallah. سلام على أصيل أصولي لبيبنا La ilaha illallah. هذاك كلام فتي بها لكمالنا الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه صدقوا ما عاهدوا الله عليه صدقوا ما عاهدوا الله عليه ومنهم من قضى
فمنهم من ينتصر وما بدلوا تبديلا. Ti bá ń gbọ́ lọ́wọ́ bá tóbi. Nínú Kùránì, Ọlọ́run ọba ó ti wá ròyìn irú àwọn àfa àgbà sí ìwúta lílẹ̀ àdẹ́nìkalẹ̀. Mi ní èyí mọ́ mi ní ìdáríjà náà. Ọlọ́run ń bẹ nínú àwọn ènìyàn. Àwọn mùmínì òdodo, àwọn èèyàn kan ń bẹ nínú wọn. Sọ́dà kú máa àádùlọ́ àlè. Sọ́dà kú máa àádùlọ́ àlè. Àdéhùn tí wọ́n bọ́lọ̀ wọn bá ṣe nígbà tí wọ́n bọ̀ wáyé bí àwa sí ọ́ ní. Àtẹ̀lé tiẹ̀ ni wọ́n sì mú ṣẹ́ wọ́n dáyé wọn ò sí nǹkan mí ìtọ́lọ́ wọn bá ní wọ́n ń sí. Tàbí ni wọ́n máa kọ̀dọ̀ náà bàwọ̀. Fámílì hàn. Ọlọ́run ń bẹnu wa máa ń kọ̀dọ̀ náà bàwú ẹni tó rí ìlérí rẹ̀ mú ṣẹ́ kí á afẹ́ tán sójú ọ̀nà rẹ̀ rìn bàbá aliwo. Tàbí ni wọ́n ń tẹ̀sọ̀. Àwọn méjì bẹ́ẹ̀. Abábìnrin mọ́mìnì wọn ò tọ́jú ìjọba wọn bá bọ̀rọ̀. Wọ́n máa rí pé bàbá ló lójú ogun yìí bóyá fún lọ mí ànídé má bọ̀rọ̀ ànídé. Wọ́n máa bàdàlú tẹ̀bùdílà. Àfọ́gbẹ̀ ṣé kò tẹ́lẹ̀ àdábì. Wọ́n kó sínú àyàtàwé wọ́n kó síbẹ̀. Wọ́n kó síbẹ̀ wọ́n ní wọ́n bí àfáàgbà ní 1877 bẹ́ẹ̀ bá gbàgbé. Àwọn àfáàgbà wọ́n ní káànà lè ṣẹ́yìí. Dirayatun awaliya, dirasatun awaliya. Akọmọlẹ́kọ̀ọ́ lójú ọ̀nà àgbàlódé yìí, wọ́n ní àfa àgbàlá kọ́kọ́ sí Tajul Adabi. Ọlọ́run dákun jọ jàre, àlékún kẹrẹ, àlékún gẹ̀rẹ́ bá a sọ fún bàbá lágége. Ẹ bá ń ṣe ámì nàní. Àbá mọ́mí gbogbo ẹ̀ látọ̀ ọ̀pọ̀ lọ́yọ̀ kọ̀ọ̀kan àmájẹ́ mọ́ lọ́yọ̀ kọ̀ọ̀kan Ọlọ́run dákun sàbà ayé tó ní sí àbálá gègé ẹ̀ tí a mìíràn ni bàbá ṣíkẹ̀ Adam agbó nínú tí àwọn bẹ́ẹ̀ àwọn àfáàfin àwá bẹ́ẹ̀ wọ́n ni agbálù mọ́ni àjáàzà alùkútù balìmọ̀sọ́gbára nígbà tí kálukú ń kéwú a máa kéwú nù wà láàrin ya yebu ba sa jinu akarimu ameruwa dali fira simeruwa si same sono aye ba kofin agaba kofin ba kabara kamlansa iyara abuba damaleku aliansa kwasa aba mo mi le so le ki ba mo le ki tie le Yorùbá nabi jama aba la doge oni kawai yaya kawai kani kelibun aja káwa gbé fọ́tò rẹ̀ sínú tírà káwa kọ ìtí ń jẹ́ síbẹ̀ ẹni kọ́kọ́ dán o àfa Tajul Adabi. Àbá mọ́mìnì àfa wa dàmú púpọ̀. Ìmọ̀ àfa padà wa kọjá wípé ẹnìkan sì lè kọ́ nínú kéwì. Àfa Tajul Adabi ìmọ̀ náà débi yé pé tó sì dáàfà. Torí kí agbára mọ́ wọn padà ju tàwọn tó bí wọn lọ. Àfá mímọ̀ àfá wa kiri ká gbogbo ilẹ̀ ayé gbogbo ilẹ̀ káàrò jíire ilẹ̀ Yorùbá làfáàdé bẹ́ẹ̀ bá dé wò ẹ bọ̀wọ̀ àfá àgbà mẹ́ bẹ́ẹ̀ bá dé Ọ̀yọ́ ẹ bọ̀wọ̀ àfá àgbà mẹ́ ẹ lọ Ìbàdàn ẹ bọ̀wọ̀ àfá àgbà mẹ́ bí Shehu Tajul Adabi bẹ́ẹ̀ bá dé Ọ̀fà bí ti ń wílọ ẹ̀rọ kan yìí bẹ́ẹ̀ bá dọ́fà ẹ̀yẹ béèrè pé bò làfà bá dé sí bẹ́ẹ̀ bá dọ́fún ẹ̀bọ̀ àfàgbà mẹ́ àfàwà Tajul Adabi wọ́n wá ṣiṣẹ́ dáwà ó tún wá kọjá ilẹ̀ Yorùbá wọ́n tún wá lọ sí Benin Republic bẹ́ẹ̀ bá dé gbogbo kú tọ́nù ni ẹ mà bọ́ àfà Tajul Adabi bẹ́ẹ̀ ó wà àfàgbà Tajul Adabi táfà ń ṣe wá síkì dáìyá ní ìlàlá àfá ń pè kò sójú ọ̀nà Ọlọ́run wọn tó wá sí yíò nìkan ẹ̀dàkùn àfá wọ́n tún wá ń kọ́ ìyá ń kéwú mo fẹ́ tètè mú kankan jáde mẹ́rin àfá wá láwọn ọmọ kéwú tó pọ̀ wọ́n wá ń kọ́ kéwú wọ́n kọ́ wọn kéwú má bá bí wọ́n ọmọ kéwú pé ìjọ ọmọ kéwú àfá àgbà Tajul Adabi ẹlòmí ọmọ ìjọ lájàgbà nìkan lọ àwọn àfá wọ́n fi àwọn tíra wọ́n jó yíwa bẹ́ẹ̀ àwọn àgbàlagbà ní Ìlọrin
wọ́n ní bàbá ní a máa ṣèṣirò ọmọ kí wà fún àgbà Sheikh Tajul Adabi a máa ka bàbá ní a máa ka iye ọgọ́rùn-ún rẹ̀ á ka ọgọ́rùn-ún tó pọ̀. سلام على أجل عجول لبيبنا ذاك على مهتك يا لكمالنا Abdul Mu'min àfáà Tajul Adabi a máa ṣe wàlímà ilé kéwú tá ń pè ní graduation àwọn ọmọ bá parí skul tí wọ́n mọ̀ wá ṣayẹyẹ ọdún àfáà àgbà lọ́kọ̀ ìpìlẹ̀ rẹ̀ bí a máa ṣe ṣàádà àfáà àgbà lọ́kọ̀ bẹ̀rẹ̀ rẹ̀ nígbọ́dá àfáà àgbà wá bẹ̀rẹ̀ ọmọ kéwú kọ̀ọ̀kan tó bá ti wá kéwú tó lọ́dún àfáà àgbà wọ́n yí pẹ́ o wọ́n yí lọ́dún púpọ̀ bó bá fẹ́ máa lọ àfáà àgbà wà fún ní lákọ̀bù. Àkọ́kọ́ nínú ọmọ kéwú àfáà àgbà òun ni Sheikh Muhammad Muzammil Aláwáyé Sheikh Muhammad Muzammil Aláwáyé níjọba àwọn kéwú tán lọ́dọ̀ àfáà àgbà Sheikh Tajul Adabi tàbí máa lọlé wọ́n sì áfúlà sàádà wọn àfáà àgbà ní lákòbù tí fún wọn ni wọ́n máa jẹ́ Tajul Arifina Tajul kí mo pé Tajul Arifina ní kí wọ́n máa jẹ́. Lẹ́yìn náà nínú ọmọ kí wà fàgbà òun ni Sheikh Salihu Àyìnlá kí mo pè jàmá Salihu Àyìnlá àwọn akéwò tí wọ́n tán fẹ́ máa lọlé àbágbà ní máa lọ lásán o Salihu Àyìnlá ló gbé wáyà yìí wọ́n náà máa gbé àlàjẹ tiẹ̀ náà lọ wọ́n máa jẹ́ Tajul Abidina Sheikh Salihu Àyìnlá Tajul Abidina abá mọ́mìnì mo ti tún wá tán o ọwọ́ kan Sheikh Zakariya ọmọdá lọ́mọdá wà yìí náà ni Sheikh Zakariya ọmọdá ọmọ kí wà fún àgbà Tajul Adabi wọ́n ní ìgbà wọn fẹ́ máa lọ létí wọn o wọ́n ní ká máa jẹ́ Tajul Mu'minina Sheikh Zakariya ọmọdá náà abọ́ ọ̀gbọ́ àfà yìí àwọn ni wọ́n kọ́ bàbá wa àgbà lágbàjì kéwù that's why táwọn àgbàjì àwa onímọ̀ kó ń dòrò àwa mọ̀kúndòrò làwa náà a máa fi ń jẹ́ Zumaratul Mu'minin àfàgbà tó jẹ́ pìlẹ̀ wọn ọmọ tí ó Tajul Adabi ni that's why kò sí lè mọ̀kúndòrò tẹ́lẹ̀ láyé yìí nínú àwọn kéwú tán máa ń ké ní àdídíwà àdídí ìṣára àtàlẹ̀ àràbí àlẹ́ àdàbí àlẹ́mọ́ dàbí. àdídí ìṣára àtàlẹ̀ àràbí àlẹ́ àdàbí àlẹ́mọ́ dàbí. wọ́n ní àṣìlájàtì bíṣájìláti àṣìlájàtì bíṣájìláti wàlẹ̀ ọ̀dọ̀ alẹ́ àrídàdàbí. àbáni ànàlẹ́ àdìbò àmàlù ìsinmi làbí ìbò ṣáàkiri. ànàlẹ́ àdìbò àmàlù ìsinmi làbí ìbò ṣáàkiri. Sheikh Zakariya ọmọdá ọmọ kí wọ́n àfọ́ àgbà ní àfọ́gbà wá fún wọn ní Tajul Mu'minina ó dí mélòó jàmá ó di mẹ́ta ọwọ́ kan Sheikh Salimanu Aki Sheikh Salimanu Aki Salimanu Aki wàrà mọ̀kùtì nìdí nìdá Salimanu Aki wàrà mọ̀kùtì nìdí nìdá. àwọn àmọ́ mẹ́lẹ̀ mọ́ ti tó ń pẹ́ ní àfà Tajul Adabi òun ló fún ọlóyè náà pé ìwọ Salimanu Aki o ti kéwù tó fẹ́ máa lọlé wọ́n wá fún wa ní mọ́fíṣẹ́ tí oyè tí wọ́n nù ọdí mélòó jẹ́ máa ọwá kú àfà ń tọ́jú àwọn ará lọ nínú nígbà wáyá ọwá ká Sheikh Abdulraufi Èkó láti Èkó ọmọ Èkó làwọn ará Èkó ni wọ́n ọwá jọ máa kéwù Tajul Adabi àwọn náà Sheikh Abdulraufi gbogbo àwọn táwọn yìí àlùbáríkà wọn lọ́jọ́ mú wá dárò tí a bí jàmá Sheikh Abdulraufi àwọn kéwù tí wọ́n tán fẹ́ máa lọ àbágbà ní má ti lọ wọ́n máa jẹ́ Hisamuddin kí mo pẹ́ jàmá Hisamuddin àbágbà fáwọn náà tí wọ́n Abdul Mu'minin la ilaha illallah nígbà tí ó wà yá ọwá kan nígbà mo wí pé gbogbo ìlú àbágbà mọ́wọ́dé ọwá kan Sheikh Akibu
kí mo pé jàmbá ní ìlú wo ẹnìkan wá fídíò ní ọláwọn àwọn dákẹ́ fún ọjọ́ náà àwọn ní Ìwó nílùú tí ò láàbá Ádámù gbàgbé ni àwọn ní ìlú Ìwó nílùú tí ò láàbá kankan wọ́n wá dákẹ́ wọn ní àfẹ́kójú agbódàrú ni Ìwó làfà Ìlọrin làfà wo ṣékò àákìbù àfà àgbà níwò ọmọ kí o dájú lè àdábì ni àbá mọ́mìnì nígbà táwọn wá ń gbé mímọ̀ tí wọ́n lọlé Ìlọrin náà ni ó ẹ̀yà náà lọrí orí tọ́lọ̀ sí fún wa ló àwọn wá ń lọlé àbá dájú lè àdábì ni tó máa mú lọ ní máa jẹ́ sọ́dúrù tí kí mọ́ pé jàmá sọ́dúrù tí lákọ̀bù tí wọ́n máa gbé lọ àbá mọ́mìnì ọwá kan bá àgbọ́dọ̀ sí la ilaha illallah òwú ìkẹ́kà ọwọ́ kan sẹ́rí kí n gídá làbíbì náà kàdá gbogbo tẹ́ẹ̀dì láàrin àmàlì náà ẹ̀dàkẹ́ bá kéwì ẹ̀bá kéwì wallahi kò sánàbì mọ́ni